àwàdà tó gbanú ọkàn ṣẹ́yọ world best man nìyẹn. Aráyé wa kọ́gbọ́n world best man nìyẹn. Ẹ̀rín àrín tàkìtì yọmi lójú world best man nìyẹn. World best. Alani bàbá Làbákẹ́ fúnra rẹ̀ Olive ọmọ Àjàṣẹ́ ìyá Alápò Sùrùtù fúnra rẹ̀ Láńkó no network house of commotion ilé commotion nìyẹn. Àwàdà tó gbanú ọkàn ṣẹ́yọ world best man nìyẹn. Aráyé wa kọ́gbọ́n world best man nìyẹn. Ẹ̀rín àrín tàkìtì yọmi lójú world best man nìyẹn. World best. Irú kọ̀ọ̀kan bí ọbẹ̀ gbẹ̀gìrì wèrè mú wèrè lóde. Baálé ilé tó gbẹ́kùn lé mú ìyálé ilé tí ó mọ ara ẹ̀ lágbá. Adìyẹ funfun tó mọ̀ pé àgbà ní tara òun. World best ẹ̀rín àrín yorí kodò nìyẹn. Àwàdà tó gbanú ọkàn ṣẹ́yọ world best man nìyẹn. Aráyé wa kọ́gbọ́n world best man nìyẹn. Ẹ̀rín àrín tàkìtì yọmi lójú world best man nìyẹn. World best. Dandara káàjìwìnì èpo ẹ̀pà ń ṣe bí kò sí àdírí àdìgbọ́nà kó jọ mí àrùn ikọ̀ ògbé kan bí òwú janko Láńkó pẹ̀pẹ́ Alani bàbá Làbákẹ́ Sùrùtù ìyá Pọ̀pọ̀ ọgbọ́n ló ṣẹ́yọ aráyé ẹ wá kọ́gbọ́n ẹ wá rẹ́rìn kẹ́gbàgbé ìbànújẹ́ o. Àwàdà tó gbanú ọkàn ṣẹ́yọ world best man nìyẹn. Aráyé wa kọ́gbọ́n world best man nìyẹn. Ẹ̀rín àrín tàkìtì yọmi lójú world best man nìyẹn. World best.